ìdìbò ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ alága ètò ìdìbò sá lọ ráúráú lọ́jọ́ ìbò. ètò ìdìbò ìjọba ìbílẹ̀ káàkiri ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélọ́gbọ̀n 33 ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2024 yìí. ẹ̀wẹ̀ ọwọ́ kékeré kọ́ làwọn olóṣèlú fi mú ìdìbò náà, pàápàá pẹ̀lú bó ṣe jẹ́ pé ọjọ́ ìdìbò ọ̀hún kò tí ì pé rárá tí àwọn jàǹdùkú olóṣèlú ti bẹ̀rẹ̀ sí jí àwọn ohun èlò ìdìbò gbé. bákan náà níṣe lalákòóso ètò ìdìbò níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ṣakí ọ̀gbẹ́ni Nathaniel Eniola déédéé pòórá láàárọ̀ ọjọ́ yìí. pàtó ibi tó sá lọ kò yé ẹnìkan, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó tí ì gbúròó ẹ̀ títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí. níṣe làwọn èèyàn, pàápàá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ń fẹ̀hónú hàn lọ́wọ́ báyìí nítorí bí àwọn ohun èlò ìdìbò tí àjọ elétò ìdìbò gbé lọ síbẹ̀ ṣe kéré jọjọ. ariwo tí àwọn olùfẹ̀hónú ọ̀hún sì ń pa ni pé kò sí ètò ìdìbò nílùú Ṣakí, àwọn kò sì ní í gbà kí wọ́n kàn déédéé kéde pé ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP kan ti wọlé ìdìbò níbẹ̀ nítorí kò sẹ́ni tó rí ìbò dì lọ́dọ̀ àwọn rárá. títí di aago 1:20 ìṣẹ́jú lọ́sàn-án ọjọ́ sátidé yìí wọn ò tí ì bẹ̀rẹ̀ ìbò dídì lọ́pọ̀lọpọ̀ ibùdó ìdìbò níjọba ìbílẹ̀ ìlà oòrùn Ṣakí àti ìwọ̀ oòrùn Ṣakí. gbọ̀nyìngbọ̀nyìn làwọn ọ́fíìsì àjọ elétò ìdìbò Ọ̀yọ́ State Independent Electoral Commission OISEC láwọn ìjọba ìbílẹ̀ méjèèjì sì wà ní títìpa títí tá a fi parí àkójọ ìròyìn yìí. gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, lálẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí làwọn jàǹdùkú olóṣèlú kan kọlu àwọn òṣìṣẹ́ elétò ìdìbò nílùú Òkèhò níjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì jí àwọn ìwé ìdìbò gbé lọ. lójú ẹsẹ̀ ni wọ́n ti ta àwọn agbófinró agbègbè ìjọba ìbílẹ̀ Kájọlà níbẹ̀ lólobó. kò sì pẹ́ rárá tọ́wọ́ àwọn ọlọ́pàá fi tẹ 14 nínú àwọn tó lọ́wọ́ nínú ìwà màdàrú náà tí wọ́n sì ti tún gba gbogbo ìwé ìdìbò tí wọ́n jí gbé náà padà lọ́wọ́ wọn. kò sẹ́ni tó tí ì mọ ẹgbẹ́ òṣèlú tí àwọn èèyàn náà ń ṣiṣẹ́ fún, ṣùgbọ́n ohun tó dájú ni pé níṣe ni wọ́n fẹ́ẹ́ fi àwọn kinní náà dìbò fún ẹgbẹ́ òṣèlú tiwọn nìkan. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí, alága àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Ọ̀yọ́ State Independent Electoral Commission OISEC, ààrẹ Isiaka Ọlágúnjú fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n kọlu àwọn òṣìṣẹ́ elétò ìdìbò, ṣùgbọ́n irọ́ ni pé wọ́n jí ìwé ìdìbò gbé, wọn ò jí ohun èlò ìdìbò kankan gbé. ọ̀gá ọlọ́pàá agbègbè yẹn ti pàṣẹ fún DPO Kájọlà pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà pátá ni kí wọ́n mú. bó tilẹ̀ jẹ́ pé ìdìbò ọ̀hún ti bẹ̀rẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí, ọ̀pọ̀ èèyàn ni kò jáde ìdìbò. àwọn èèyàn tí wọ́n wà níbùdó ìdìbò gbogbo kò tó nǹkan. lára àwọn tó ti dìbò báyìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé wà. ní nǹkan bíi aago 10 kọjá ìṣẹ́jú 15 àárọ̀ yìí ló ṣe ojúṣe rẹ̀ ọ̀hún níbùdó ìdìbò 11 wọ́ọ̀dù kìíní níjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá Ìbàdàn. nígbà tó ń sọ̀rọ̀ ní kété tó dìbò ọ̀hún tán, gómìnà Mákindé fi ìdùnnú rẹ̀ hàn sí ètò gbogbo tó wà nílẹ̀ nípa ètò ìdìbò yìí àti bí ètò náà ṣe ń lọ wọ́ọ́rọ́wọ́. gẹ́gẹ́ bó ṣe sọ, mo rọ gbogbo àwọn tó sì jókòó sílé láti jáde lọ dìbò kí wọ́n lè ka àwọn náà mọ́ ara àwọn tó kópa nínú ètò ìjọba àwaarawa. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.